Ẹ kú ojúmọ́ léyìí o, ẹ kú ọjà ìyálájé, ẹ ní wòran lásán, ẹ tà ẹ rà agbára Ọlọ́run. Ẹ̀yin dẹ́rẹ́bà àwàyè lẹ́wà o, gbogbo ẹ̀yin àgbẹ̀ màálù ò ní foko yín jẹ o, gbogbo oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ ìjọba ẹjọ́ kéré ó tóbi kò ní sa yín lọ́wọ́, kò ní sa yín lẹ́nu, kò ní sa yín lẹ́sẹ̀ o, ọ̀ràn ìmọ̀dí ayé ò ní dàbọ̀ yín lọ́rùn o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ra wa? Ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ra wa yìí ni pé ayé burú ayé níkà. Àwọn ẹ̀dá kan bẹ tó jẹ́ pé o ò lé wọn kí, o ò dà wọ́n láàmú, ṣùgbọ́n ṣe rẹ̀ ń bí wọn nú. A máa kíyèsára ni. Tọ́lọ́run bá ti ń sọ, ìwọ náà sọ́ra rẹ̀. Àkíyèsí là máa ṣe, àìdákẹ́. Ọlọ́gbọ́n àtinúdá táwọn bàbá wa máa ṣe. Ẹlòmíì wọ́n mú pátá rẹ̀, ẹlòmíì wọ́n mú orí rẹ̀, ẹlòmíì pákò tí ń rùn sẹ́nu brush wọn a máa mú. Ayé bẹ́ẹ̀ bá doyin ẹ má ta wá o, ayé bẹ́ẹ̀ bá dodò ẹ má gbé wa lọ o. Ayé burú ayé níkà o. Tó owó ẹ̀yìn ìka ènìyàn ìbádàkẹ́ ronúpìwàdà o. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ìgbà míì bẹ́ẹ̀ èèyàn máa rìn lọ, ọ̀tọ̀ lẹ́ni wọ́n dẹ páńpẹ́ lẹ̀ fún. Wọ́n ní páńpẹ́ ta dẹ fàparò, ipò ẹ̀dá ló mú tó fi jẹ́ pé ogun ológun ò ní fara gbé. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Bó làwọn bàbá wa ti ṣe, ẹ bá mi tọ́jú egbò àkéréjù pọ́n. Egbò àkéréjù pọ́n tẹ ẹ bá tọ́jú yìí, ẹwà ẹjọ́ pọ̀ díẹ̀. Ṣẹ̀gbọ́ báyìí, ẹwà ẹjọ́ pọ̀ díẹ̀. Ìrù ọká ẹ bá ń tọ́jú ẹ̀, ìrù ọká ẹ bá ń tọ́jú ẹ̀. Ẹ wá lọ tọ́jú orí ọwọ̀, orí ọwọ̀, ọwọ̀ tí wọ́n ti fi gbálẹ̀ dáadáa. Ẹgé ọ̀yá ẹgé sínú agbada. Ẹsẹ̀ pẹ́pẹ́yẹ méjèèjì, báà jẹ́ takọ ìbáà sì jẹ́ tabo, kọ́ àìjẹsẹ̀ pẹ́pẹ́yẹ. Ǹjẹ́ gbọ́, èyíkéyìí àfòmọ́ọ̀gì ẹja ẹ̀kọ́ sí ọ̀yà ẹ̀jọ. Tẹ́ bá ti jó tán, àfi sín ẹsẹ̀ yìí ká ni. Bí oògùn yìí ṣe lágbára tó, bí oògùn yìí ṣe jẹ́ bí iná tó, àmọ́ Ọlọ́run ọba tó dá dọ́run, Ọlọ́run ọba ó lágbára jù lọ. Oògùn yìí dá o, ó sì jẹ́, àmọ́ ọba tó dá tó dọ́run, Ọlọ́run ọba lágbára jù lọ. Ẹ lọ dán wò, ẹ lọ ṣe, ó fún yín ni o. Tẹ́ bá tẹ nǹkan mọ́lẹ̀ ní sojú ọ̀tá, inú rẹ̀ ó máa dùn, nǹkan kan ò ní ṣe, nǹkan kan ò ní ṣe ní agbára ọba tíjọ́ lọ́run. Irú àwọn nǹkan wọ̀nyí àwọn àgbàlagbà máa ṣe é sára ni torí ijó ọ̀dágìrì. Ó lè máa rìn lọ kéèyàn lọ tẹ nǹkan mọ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ìsàmì bá ti wà lára rẹ̀, nǹkan kan ò ní ṣe ọ́. Ẹni tí bá ń lorú àwọn nǹkan yìí sára, àyè máa lo ọ̀yájú, àyè máa lo ọ̀yájú. Àwọn àgbàlagbà máa ṣe é sára ni, àyè máa ṣe é sára ni. Ẹ̀rí àwọn ẹlòmíì máa pa mí tí wọ́n bá ti rárá ṣe asákì ìbọn sára. Yìnwún níbọn, ojújojú lọ o, èèyàn jù yẹn lọ. Àwọn ojú kan bẹ tó yẹ pé àrà tí wọ́n bá ní kó máa ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan bẹ bẹ́ẹ̀. Àwọn ẹlẹ́mìí àtakò wọ́n bẹ débi pé tí wọ́n bá rèrò burúkú sọ pé bí lágbájá ṣe lọ yóò dàbí kí mọ́tò ọgbà, mọ́tò ò sì gbà ọ lóòótọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíì máa wọ́n sọ fún ọ pé bó o ṣe ń lọ yìí o, òkú rẹ ni wọ́n gbé wálé. Bẹ́ẹ̀ ni ó sì rí. Àwọn ẹlẹ́mìí burúkú ni tí wọ́n máa ń fẹ̀mí darí èèyàn. Oògùn bọ́ báwọn àgbàlagbà bá ṣe é sára nítorí ijó àsìta ni wọ́n fi ṣe é sára. Àwọn èèyàn ṣe é sára nítorí competition rárá, wọ́n èèyàn ṣe é sára bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni tàdá, bóyá wọ́n ń gé nǹkan kan lọ́wọ́. Mo rántí ìgbà tí mo wà ní mítìnì ẹgbẹ́ oníṣègùn ní my 12 ọdún náà ti pẹ́. Àwa mítìnì lọ́jọ́ náà lọ́hùn, mítìnì ńlá. Nǹkan kan ṣẹlẹ̀, ayé pariwo fún bàbá náà pé káre ọkùnrin làdá. Kọjá pé bàbá yẹn ò lọ torí ń bẹ́ ṣàlàyé nǹkan kan tó ṣẹlẹ̀, káyé pé bàbá yẹn ń jọ́ náà lọ́hùn kò gbé nǹkan kan sára. Kí ni ìbá ṣẹlẹ̀? Apá ìbá jábọ́. Ẹ̀rí àwọn àgbàlagbà máa ń ṣe é sára torí ọjọ́ ọ̀dágìrì ni. Àwọn èèyàn ṣe é sára nítorí competition. Adára fún wa àní ṣìṣe o.
iṣẹ́ yìí ọyẹ máa ha fún gbogbo èèyàn gbogbo inú gúrùpù tẹ́ bá wà ẹ ṣe bá àwọn ọmọ yẹn jó wọn lò ẹni tí ó bá lè sí gbére ẹ dà á sínú ọ̀rí ẹ máa fi ra ẹsẹ̀ àwọn àgbàlagbà lò bẹ́ẹ̀ máa ra ẹsẹ̀ iṣẹ́ kan náà ni ó ṣe àtẹ̀pa làwọn àgbàlagbà pè àtẹ̀pa kò ní ṣiṣẹ́ fún wọn o wọn ní kókó tẹ̀rín bá tí àtẹ̀gbé ni bẹ́ẹ̀ ni kò sì jẹ́nu á dára fún wa o ìtọ́jú ewé àtegbò Elédùà ló gbé Lukman ọmọ Ayédáre kalẹ̀ fún ọfẹ́ tọ́jú ara rẹ ni ẹ̀kàsí Lukman ọmọ Ayédáre ọmọ ọdún tó ti gbé lu èbó tó ń wúra rẹ níran ìwé lọ kà ìwé náà ń kà àìwò rẹ níran tó bá dákẹ́ tààrẹ ni abánidákẹ́ ni bẹ́ẹ̀ ni má sùn ẹni tó bá sùn kì í sún ẹni tí ó bá sùn kò lè débi ògo rẹ̀ tó bá tún débi ògo rẹ̀ tó bá sùn wọ́n jà àgbà mọ́ lọ́wọ́ kò lè jẹ́nu gba nọ́mbà yìí mọ́dọ̀ +23480 3298 3298 gbàálẹ̀ kan sí +23480 3298 3298 bó ṣe rí nù ni gba nọ́mbà orílẹ̀-èdè Benin +229 01 5465 1928 ọ̀gbọ́n dáadáa +229 01 5465 1928 kò sí kọ́ńtírì tí mo wà tẹ́ ẹ bá pe nọ́mbà Nàìjíríà mi yọ wọlé bẹ́ẹ̀ sì pé torílẹ̀-èdè Benin yọ wọlé bó ṣe jẹ́ nù á dára fún wa o tí wàá lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ́ta wa ẹ máa pín o ẹ máa pín o ire o ire o ire o ire kàbìtì nílé wa o.